Náà, assalamu alaikum. Ewé làálì lélẹ́yìí. Gbogbo wa la mọ̀ ewé làálì. Nínú àwọn ìròyìn tó jáde sórí ìwé ìròyìn, òun ní pé wọ́n ní ibà, àwọn tí ibà mú láàrin oṣù mẹ́ta ìgbẹ̀yìn táwa nù ẹ̀, wọ́n lé ní 25 million ní Nàìjíríà. Lára ewé tá a sì fi máa ń wo ibà jù, òun ni ewé làálì wà. Tí ẹ bá rí ewé làálì àti ewé green tea tá à ń pè ní lemon leaf. Ewé làálì tá a bá rí àti ewé lemon leaf yẹn àti ewé ewúro tá a bá rí ewúro sí, ká wá rí ewé tábà díẹ̀ ká wá fi sí, ká wá ọsàn wẹ́wẹ́ ká rẹ̀ sí, ká máa fún ọmọ kékeré kí ó máa mú ní 3 spoon, kí àgbàlagbà kó máa mú ní ẹ̀mẹ́ta lójúmọ́, kí àgbàlagbà kó máa mú ní short cup lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Làálì tó máa wà ń bẹ̀, òun ni ó tẹ́lẹ̀, òun ni ó jẹ́ bí èròjà òògùn fún gbogbo àwọn ewé tó kù tá a fẹ́ fi ṣe àgbo yẹn. Pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run máa ń lò ó sábàbí dáadáa fún ibà, tọ́lọ́ sì máa fi ṣẹ́gun ibà dáadáa. Ewé tó wà lábẹ́ gbogbo wa la mọ̀, ojú ni kì í ṣàìmọ̀ fún olóko èmi àti tí à ń pè ní ewé ẹ̀gẹ́, ewé gbàgùdá, igi owó ni igi gbàgùdá. Ewé yìí bó ṣe wà nísìn, ewé tó yàká ni, a rí pé ewé ọlọ́wọ́ ni tó yàká. Béwé ẹ̀ ṣe wà yìí, ó ṣiṣẹ́ fún ìran ara ríro. Ìran ara ríro náà, Ọlọ́run máa ń lo ewé yìí ní sábàbí dáadáa. A lè ṣe é mu. Kódà gan, wọ́n máa ń fi ewé ẹ̀, wọ́n fi máa ń wo àwọn ọmọ tí wọ́n bá jẹ́ sickle cell, àwọn ọmọ ṣàárẹ̀, wọ́n máa ń tí egungun máa ń ro, wọ́n máa ń lo ewé yìí náà. Iṣẹ́ ewé gbàgùdá pọ̀ tá a lè ṣàlàyé tán, kí eléyìí jẹ́ àǹfààní fún mi àti fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá. Pípè wa, ẹ jẹ́ a máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí orí WhatsApp nọ́mbà wa tó jẹ́ 080 82 14 45 26. Torí pípè ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè wá lágbá ní rántí kí ni ẹ fẹ́, kí lẹ wà, àwọn tẹ́ bá ti fún wa mẹ́sẹ̀gì yẹn la máa lò. Ọ̀rọ̀ yóò sì jẹ́ ohun tí ó máa wà ní àkọọ́lẹ̀. Ọ̀rọ̀ yóò jẹ́ ọ̀rọ̀ tó wà lákọọ́lẹ̀. Nípa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè wá, ní mọ ògùn ilé fẹ́, ọ̀rọ̀ tún máa yí padà nígbà mi, àmọ́ tó bá ti jẹ́ mẹ́sẹ̀gì, Ọlọ́run máa lò ó sábà bí dáadáa. Ẹ jẹ́ kí gbogbo wa náà ká fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa. Assalamu alaikum.